gbogbo ojú tó ń wò mí lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Mo sì kí yín káàbọ̀ sí ìkànnì yìí Ọmọ Aláṣẹ Media. Kí ni a tún fẹ́ bùn wá gbọ́ lénìí? Ẹni tẹ́ ń wò lójú ìwòran yín yìí, ó ní orúkọ rẹ̀ ń jẹ́ Yémitán Táíwò, ẹni ọdún 48 ni, 48 years òun ni. Òun àti èkejì rẹ̀, ọmọ ìyá kan náà ló bá wọn méjèèjì, Táyé Kẹ́hìndé, tí wọ́n jẹ́ Táyé àti Kẹ́hìndé. Ọmọ ìyá kan náà làwọn méjèèjì, Yémitán Táyé, Yémitán Kẹ́hìndé. Àwọn méjèèjì ni wọ́n lẹ̀ dí àpò pọ̀ láti pa ọmọbìnrin kan tá à ń pè ní Dárasími. Táíwò Yémitán. Táíwò kíni? Yémitán. Yémitán. Ẹ sọ̀rọ̀ tó kéde o. Táíwò Yémitán. Táíwò Yémitán. Ọmọ ìlú wo ni? Abẹ́òkúta. Apá àbò lábẹ́òkúta. Tòtòrò. Ọmọ Tòtòrò. Agboolé bo ń Tòtòrò. Fèkémọ́. 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 Bẹ́ẹ̀ni. Ní Tòtòrò. Ọmọ bíbí ibẹ̀ nìyí. Bẹ́ẹ̀. Ok. Ìbejì ni àbí? Bẹ́ẹ̀. Èkejì yìí ń bolo wà sí. Ìtẹ̀mọ́ pé wà. Ó ti sá lọ. Ọmọ tẹ́ ẹ pa fọ̀nà àfọ̀ṣù yìí. Kí ló kọ ọmọ? Dárasími. Dárasími. Nígbà tí ẹ pa, kí lẹ gbé orí ẹ̀ sí? Orí ẹ̀yẹn ó ti wà ní mọ́ṣúárì. Ok, àwọn agbófinró wọ́n ti gbé orí ẹ̀yìn àbí? Wọ́n ti gbé lọ mọ́ṣúárì àti gbogbo kùkùté tó kù. Ẹ̀yin tó ọmọ ọdún mélòó báyìí? 48. 48 years. Iṣẹ́ kápẹ́ntà ọ̀gán ni mo ṣe. Ìkejì ló ṣe ìṣègùn. Iṣẹ́ kápẹ́ntà ọ̀gán ni ẹ̀yin kọ́, ṣùgbọ́n ìkejì ló ṣiṣẹ́ ìṣègùn. Tọ́, àdúgbò òbò lẹ ti ṣiṣẹ́ ìṣègùn? Àǹtí Ṣọlá. Àǹtí Ṣọlá. Àǹtí Ṣọlá? Àǹtí Ṣọlá ló Ọ̀nàràndà. Ok, àti Ṣọlá ní Ọ̀nàràndà ní Premier àbí? Ok, now ó tó ọdún wo lẹ ti ṣiṣẹ́ ìṣègùn? A ti máa lọ bí 15 years ṣá. 15 years tẹ́ ti ṣiṣẹ́ ìṣègùn. Iṣẹ́ òun báwo lẹ ṣe dídì iṣẹ́ ìṣègùn? Torí mo gbọ́ tẹ́ sọ pé lẹ́ẹ̀kan pé iṣẹ́ kápẹ́ntà náà lẹ kọ́kọ́ tẹ́lẹ̀. Báwo lẹ ṣe dídì iṣẹ́ ìṣègùn? Ó ti gba máa ń travel bàtà iṣẹ́ kápẹ́ntà yẹn. Àwọn bọ̀dẹ̀ máa ń travel lọ A gbogbo. máa lọ bí tíṣe bí anything bí iṣẹ́ kápẹ́ntà láti wínà la lọ sí Òmàràn. Òmàràn, wínà, gbogbo ẹ̀. A lọ iṣẹ́ ló márùn. So bàtà ibi tá a dé sí ló márùn bàbá yẹn ló máa ń yí wọ́dà. So a farabalẹ̀ dọ̀ bàbá yẹn ṣiṣẹ́ ìṣègùn. Ok. A farabalẹ̀ kọ́ lọ́dọ̀ ẹ̀. Ẹ̀kọ́ iṣẹ́ ìṣègùn bẹ́ẹ̀. Ok. Bàtà kọta tó adé àdẹ̀gbé ìdíròkó náà. Bàtà dé apá àbọ̀lẹ̀ gbé ń dìròkó. Àyẹ̀ tó àjẹ́ Ọlọ́run tó yìn láyé ìgbé ìdíròkó. Àjẹ́ Ọlọ́run tó yìn. Àjẹ́ Ọlọ́run tó yìn. Àjẹ́ Ọlọ́run tó yìn. Bẹ́ẹ̀ ló ní fàyàwọ́ ni. Ok, ní ìdíròkó. Ní ìdíròkó, ilé ẹ̀ tó wà ní bàbá lókè. Ilẹ̀ gbé. Ẹ̀rẹ́ ti bẹ̀ ni. Ààrẹ ti bẹ̀. Ok. Ọdún mélòó ló ń bẹ̀? A sì lọ bí 7 years or 8 years mẹ́. Ẹni opposite ẹni kíni? Opposite ẹ̀ là ń gbé. Opposite ilé Àjẹ́ Ọlọ́run tó yìn. Opposite ẹ̀ rẹ̀ gbé ní ìdíròkó. Àwọn èèyàn mọ̀ yín bẹ̀. Ní ìdíròkó. Àwọn mọ̀. Tí wọ́n bá rí ìdíròkó dáa yín mọ̀. Àwọn dáadáa. Orúkọ òun náà mọ̀ yín sí ìdíròkó. Ìbejì náà ni ọmọ méjì. Ìbejì. Àwọn sọ pé àwọn máa ń ṣiṣẹ́ lọ sílùú káàkiri. Iṣẹ́ ló gbé wọn lọ sí Òmùàrán níbi tí wọ́n ti lọ kọ́ṣẹ́ ìṣègùn lọ́dọ̀ bàbá kan, ìyẹn nílùú Òmùàrán ń bẹ̀. Ìgbà tán kọ́ṣẹ́ ìṣègùn yìí, wọ́n padà wá sílùú Abẹ́òkúta. Wọ́n ti lò bí ọdún 10 láti ṣiṣẹ́ ìṣègùn yìí nílùú Abẹ́òkúta. Táíwò rẹ̀ òun ń gbé ní area Ṣàngó Ọ̀tà, ibẹ̀ lòun ń gbé. Kẹ́hìndé gangan ló wà nílùú Abẹ́òkúta tóun ṣiṣẹ́ ìṣègùn lójú méjèèjì. Àwọn méjèèjì fẹ́yàwó. Táyé tọ́wọ́ bà tẹ́ ń wò lójú ìwòran yín yìí, ó bímọ 2 ó sì níyàwó kan. Ó máa ń wá sọ́dọ̀ kejì rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wá gbowó. Tán bá níṣẹ́ tán fẹ́ ṣe bí iṣẹ́ agbénipa, ó máa ń pè é, wọ́n sì jọ máa ń ṣe iye tó bá tọ́ sí wọn, wọ́n á gbà á. Ṣùgbọ́n lọ́jọ́ kan, ọjọ́ búburú èṣù gbomimu. Òun náà ni ọmọkùnrin kan wà tá à ń pè ní Kazeem. Kazeem yìí òun ló máa ń tawára ẹ̀yà ara èèyàn lọ́dọ̀ wọn. Òun ti ń ṣe dáadáa pẹ̀lú nǹkan tá a gbọ́, tẹ́ sì máa gbọ́, tẹ́tí gbọ́ dáadáa lẹ́nu arákùnrin yìí. Táíwò yìí òun ò dúró sábẹ́òkúta, òun lọ ń bọ̀ ní, ṣùgbọ́n Kẹ́hìndé gangan ló jẹ́ babaláwo tó ń ṣiṣẹ́ ọ̀hún níbí. Kazeem yìí òun máa ń ta ẹ̀yà ara fún un. Tán bá ti pa àyàn, wọ́n á gé orí lọ́tọ̀, wọ́n á gé ọkàn lọ́tọ̀, wọ́n á yọ̀ fún yọ ẹ̀dọ̀, yọ apá, yọ ẹsẹ̀. Ó ti níye tán ń tà wọ́n. Ẹnìkan ló bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin Táíwò yìí sọ. Ẹnìkan ló bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. Kazeem tó ń jẹ́ alápàtà tó jẹ́ pé ó mọ̀ bá ṣe kun ẹran ara èèyàn dáadáa. Ó ní ó sọ fún Kẹ́hìndé, tí Kẹ́hìndé sọ fún Táyé pé àwọn ní ìdí ẹran ara èèyàn kan, pé àwọn fẹ́ fi ṣètùtù ọlà fáwọn kan tí wọ́n ń rà á. Wọ́n sì jọ pinnu, wọ́n jọ sọ̀rọ̀ pé àwọn máa fún wọn ní 100,000 naira. Wọ́n wá fi ọgbọ́n tan Dárasími
tá a pè ní ọmọ olówó nàbì ìyẹn náà dọ́dọ̀ wọn níbi ọwọ́ ọ̀sán. Kẹ́hìndé ó ra ọtí fún ìyẹn ọtí sinapu pẹlẹbẹ ọ̀hún ó rà á fún ó sì jẹ́ ó mú ó mọ̀ mú ṣùgbọ́n kò fi nǹkan kan sí pẹ̀lú àlàyé tí wọ́n ṣe. Ó nígbà tó di bí aago 12 òun náà ni àwọn ọlọ́bẹ̀ dé ìyẹn Kàsíìmù táwọn fẹ́ kun ọmọ yìí. Ó ní Kàsíìmù mú kinní kan lákò bí handkerchief ọlọ́kàn fi sọ́mọ òun nímú bọ́mọ yìí ṣe lọ rèé wọ́n sì mú wọ́n dúnbú ẹ̀ wọ́n yàpá lọ́tọ̀ wọ́n yẹsẹ̀ lọ́tọ̀. Àwọn á béèrè pé báwo lo ọwọ́ ọlọ́pàá ṣe tẹ̀ yín. Ó wá ní arákùnrin kan wà tó ń jẹ́ Fákóredé ládùúgbò ibi tán ń gbé yìí àwọn èèyàn ti ń ṣàkíyèsí wọn pé ó ní láti jẹ́ ṣe pé jù lọ́wọ́ nú bí ó ṣe jẹ́ ṣe pé àwọn kan ń wọlé wọn jáde. Ìwádìí tiẹ̀ jẹ́ kó yé wa pé Dárasími tí wọ́n pa ìkọ́lẹ̀ ní àkọ́kọ́ tán máa pa ọmọ kan ń bẹ́nu ilé ọ̀hún tó jẹ́ ṣe pé ọmọ tá a ránṣẹ́ ẹ̀gbẹ́ ilé wọn ní ń gbé. Ó tó mélòó? Bí mẹ́rin. Gbogbo fún ẹ̀ lọ́wọ́ gbé station yìí rà. Wọ́n ń tún ẹ̀ lọ́mọ lọ́mọ. Kí ló máa ń pa lójú ẹ tó mọ̀? Wọ́n ń pa àwọn èèyàn lójú mi níjọ́ tó fẹ́ pa ẹni. Wọ́n lé mi lánàá àná wọ́n gbé kí n máa lọ ọ̀dọ̀ mẹ́rin. Ìgbà tó fẹ́ pa ẹni yẹn lánàá. Ọmọ yìí ń sọ fún wọn pé lọ́jọ́ tán fẹ́ pa Dárasími yìí wọ́n lé òun lọ sọ́dọ̀ àwọn òbí òun pé ó yá lọ síbẹ̀ ó léun lòun ò ṣe mọ̀ ó ní ṣùgbọ́n tá a bá ní ká wò ó ẹni tí wọ́n ti pa tóun ń wò ó ṣeé ṣe kó tó 4. àwa bí léèrè ńgbà tán wá béèrè síwájú pé ọ̀dà o àwọn tẹ́ ẹ pa yìí báwo lẹ ṣe ń ṣe wọ́n ní bàbá ti pa wọ́n tán tó lórí yorí tọ́lọ́kàn yọkàn tẹ́lẹ̀dọ̀ yẹ̀dọ̀ àwọn náà ní preservation tá ń kó sí wọ́n ní bàbá ti bo ọtí ògógóró sí pé kò lè bàjẹ́. Báyìí ni wọ́n ṣe ń ta orí ǹjẹ́ ló lórí kan èló lápá kan èló lẹ́sẹ̀ kan gbogbo ẹ̀ náà ṣàlàyé ń bẹ̀. Ẹ jẹ́ àjọ gbọ́n tí wọ́n wí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé nígbà tọ́wọ́ ọlọ́pàá tó wọn ẹ jẹ́ àgbọ̀n tí Táyé sọ ẹ jẹ́ àgbọ̀rọ̀ ẹnu ẹ̀. A tó mélòó lẹ ti ṣe báyìí? ẹ ṣe ẹ má parọ́ o. mi ẹ parọ́ ẹyọ kan tó jìnnà ayọ̀ ti Dárasími yẹn ló kọ́kọ́ máa ṣẹlẹ̀ wọ́n tó dẹ̀ fà ní pé máa kàn pé àtẹ̀wá kọ́kọ́ ṣe nìyẹn. bẹ́ẹ̀ni ìkan bọ́ kọ́ wọn pé Kazeem ló wá ń supply kejì mi ó dẹ̀ lọ ní 20,000 ó máa wà nù kí pàmà bíi Kazeem ló ṣe kí ni? Kazeem ni ọ̀bọ̀ yẹn jẹ́ ìyìn ìmọ̀ Kazeem kejì ló mọ̀ lọ́jọ́ mọ́ra wọn ó máa nù kí pàmà báyìí ó dẹ̀ ra bí ó ní 20,000 lọ́wọ́ ẹ̀ ìyẹn máa ń gbẹ̀rún wá fún ìyẹn ẹran èèyàn tó máa gbé wá fún kejì mi ìkejì máa rà lọ́wọ́ ẹ̀ tó bá dé wàrà yẹn wọ́n máa gé fáwọn èèyàn tó bá nìdẹ̀. Ta ló máa ń gé? ìkejì máa ń gé fáwọn èèyàn tó bá nìdẹ̀ máa kàn pé Fákóredé yẹn ló pè mí ní pé kí ìkejì mi kọmílà ní sí ní Abẹ́òkúta báyìí ló wá ní pé sọ kó pé òun ìkejì mi ṣàjọ sọ̀rọ̀ ìmọ̀ ìyẹn sọ́bọ̀ pé mi kọ̀ sọ bẹ́ẹ̀ ni o ìdọ́gbà tí ó di kọ́ pàkọ́ ọmọ yẹn tán ta pàkẹ́ Kazeem yẹn ló kó kí n máa sọ pé kejì mi báyìí tó jọ́ ní òun ṣe máa gbà padà lọ. Kazeem ló kó ìtókù lọ bọ́dì ọmọ ìtókù lọ. Kazeem tó jẹ́ ọlọ́bẹ tó gbé orí yìí àti ara òun Kẹ́hìndé tó jó níṣègùn gangan nílùú Abẹ́òkúta tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ti na pápá bora. Táyé wọn tó máa ń wá láti agbègbè Ifọ̀ mọ́ Ọ̀tà òun lọ́wọ́ bàbá yìí oníbẹ ní kólú ọlọ́pàá tó ń wí tẹnu rẹ̀ ń bẹ̀. ayé le àtòríláyé ó bá lò síwájú àtúnlò sẹ́yìn. wọ́n máa ń sọ kinní kan fún wa pé bẹ́ẹ̀ èèyàn bá dáràn yóò láwíjàre títí ẹ̀ àwíjàre lẹ gbọ́ tó sọ yìí ṣàwíjàre yìí ṣé bẹ́ẹ̀ lórí bó bá délé ẹjọ́. Mo sì máa ń sọ fún wa pé ẹjẹ́ àròkà tó ṣe o torí tá a bá ṣe tán kò sí nǹkan tí ò lófin lórílẹ̀‐èdè Nàìjíríà àfi tàìfẹ́ ló lókù. Ọwọ́ ti tẹ Táyé wọ́n sì ń wá Kẹ́hìndé àti Kazeem tí wọ́n jọ ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ ṣe pè mí jọ yẹn wọ́n náà mi. ó ṣàgbẹ́kọ̀yà. ok. ó bẹ́ẹ̀ pè mí jọ yẹn ṣá lọ́wọ́ ní kí n sọ fún kejì mo bẹ́ẹ̀ ní kejì mo náà mi ìsìlábẹ̀ kúta o wọ́n ní kí n sọ fún kó pe òun máa sọ fún kejì gbà ẹ bá gbọ́dọ̀ ti pè òun kí wọ́n ní kó pe òun wọ́n ṣàjọ sọ̀rọ̀ gbà tó sọ̀rọ̀ gbà tó dalẹ̀ wọ́n ní wà máa bẹ́ẹ̀ kúta mo ní ọ̀pẹ́ mi gbẹ́mí àmì kò tẹ̀ sínú ọkọ̀ lọ́wọ́ mi wá ṣe 4,000 naira ó ṣe sí mi bí mo ṣe wà tí mo dé ṣá. ó wá pè yín ṣá pé. mo ṣe wá ní kó bá mi san ọkọ̀ lórí fóònù mo yẹ dé tó wà ní à bá gbọ́dọ̀ lóhun nídìí orí nítorí èèyàn kẹ wà lókè. wọ́n ní kọ́ tó ṣe pé òun ní ọmọ kan tó ń fẹ́ o Dárasími o pé pé bàbá olóṣò ni o. ìyẹn Táyé ló sọ bẹ́ẹ̀. Kẹ́hìndé ló sọ bẹ́ẹ̀. olóṣò lọmọ yẹn rẹ̀ dé tó bàtọ́ mẹ́tẹ̀ bàtọ́ wà tọwọ́ sàn ó yà mọ́ ẹ ló pè
ìgbà tó wá di ọwọ́ ọ̀sán kò tẹ́ pé ọ̀sán òkè kánú ọ̀sán iná ṣá wọ́n ṣáde pé wọ́n lọ mọ́ ọmọ ẹni láàfin wa bí ọmọ yẹn pè wọ́n lọ mú láàfin wa ọmọ bẹ́ẹ̀ kọ́ndẹ̀ máa ń tẹ̀lé ọmọ ìkiri báyìí ìyẹn àtọmọ ẹlọ́jọ́ wá sí ọ́fíìsì tó bá tọ́dọ̀ ẹ̀ mú ọmọ ẹdẹ wọ́n ra òfò ọmọ ẹ̀ jẹ òfò ó wà kó òfò ẹyọkan lórí tébù mánà ṣé mi náà ní jẹun mo ṣàrùn ṣáàmùsìn pé kó lọ bá mi ra òfò ó ṣàrà òfò ẹyọkan sí ọjọ́ méjì mo ṣàjẹ ike tọ́mọ ẹbí jẹun náà mo fi jẹun èmi náà jẹ òfò ọmọ ẹ̀dẹ̀ ti mú mini park àwọn ọtí tó wọn fi ń jà ẹ̀ ó ti mú méjì báwo ni ṣé kí ló máa mú báyìí kọ́ kí ẹ bẹ́ẹ̀ tó wá ní àwọn òfẹ́ mu kankan mọ́ mo ní pé máa ní pé chance lọ bá ra ọtí bí a tọ́rọ àbí tírítírì ṣá ló lọ ra wa bó jẹ́ ra dé nìyẹn ìfẹ́ ara mi náà mo ṣe máa ní pé chance máa mú kọ́pù wa bá mú kọ́pù dé mo dẹ̀ tó ọtí yẹn wọ́n á jẹ́ máa pín sí méjì mo gbé tún kọ́pù yẹn fọmọ yẹn òun náà mú èmi náà mú èyí tó kù bàtà sábà ní ọ́fíìsì bẹ́ẹ̀ kò pẹ́ o bọ́ ìkàsí mi náà bá dé ó ṣe dé báyìí tó wá náà tó wá lè ó ṣáà ń gbéra lílé mi ṣe dáadáa pẹ̀lú ẹ̀ lánàá bá gbọ́n dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó mú dá mi mọ̀ kọ́tàn lánàá yẹn ó mú ọ ọ́fíìsì báyìí ó dẹ̀ bọ́ta ọlọ́jọ́ kò sí má pé kejì pẹ́ ìyẹn kan béèrè o tó wà ní àkàsí mi yẹn àwọn jà kan jọ sọ̀rọ̀ gbà tó yá o ìkejì mi dé ó ṣáà di pé kejì mi náà dé wọ́n jọ sọ̀rọ̀ wọ́n bọ́ sí tán jọ sọ̀rọ̀ gbà tó yá Kazeem yẹn náà ìkejì mi jáde Kazeem yẹn yóò padà jáde ó jáde ó lọ tiẹ̀. yìí tó di bí ọwọ́ aago 12 a gbọ́ pé Kazeem tó jẹ́ sí pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa pa wọ́n lòun gangan lọ lọ́bẹ̀ ó mú kíní handkerchief funfun kan wọ́n ló fi dí ọmọ yìí ní imú bó ṣe fi kàn nímú ọmọ yìí ò lè ṣe nǹkan kan mọ́ àti ẹ̀wà ń béèrè wọ́n jẹ́ ó yé wa pé nǹkan tó fi sí nímú oògùn kan wà ń bẹ̀ bọ́mọ yìí ò sì lè jàǹpàtà mọ́nù ìyẹn dára sí mi bó ṣe mọ́bẹ̀ rèé ó sì dùnbú ẹ̀ ó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn á gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú kí ọ̀dà wọ́n gé lékèrè ṣùgbọ́n ọjọ́ gbogbo ohun tó lè ọjọ́ kan náà sì ní tó lóhun ṣùgbọ́n àtàwọn wà ládùúgbò tí ń ṣàkíyèsí pé kí ni ń ṣẹlẹ̀ òun náà làṣírí bá tú. bẹ́ẹ̀ ti kọ́ bí 12 sí ráta 11 lọ́wọ́ alẹ́ Kazeem náà ti wà ráǹdì báyìí èkejì méjì ní pé ká máa èmi náà ti sùn wọ́n wá jí mi gbóyà Kazeem kọ́ yọ handkerchief white lápò báyìí láti kọ́ ó fi gáàdì omi báyìí ọ̀tọ́ dẹ̀ fi gàlẹ́ nu bá ó dẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ lọlẹ̀ orí yẹn bọ́yìn ọ̀sẹ̀ yorùbá bá pàgẹ́ agbésùn tó ẹ̀jẹ̀ ṣe máa kọ́nù agbésùn kan lókè kan ọmọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí máa yọ ogun joint ẹ̀ òun náà dẹ̀ pé àwọn ìbò ẹ máa sọ àwọn ìbò ló yọ ó gbé ọwọ́ ọwọ́ yẹn wà lọ́dọ̀ tiwa ó dẹ̀ ó gé àwọn ó gé pupa fáyìn àtẹsẹ̀ so ìfún yẹn ó kó sínú àpò ó kó sínú polybag ó kó sínú bágó bá yẹn polybag ọkàn yẹn ó dà ọ̀dọ̀ tó wà lọ́kàn wa. mi bẹ̀rẹ̀ lórí first line tó gbà tí kejì mi bá tó sọ fún mi 100,000 mo ní ẹ̀kọ́ ìjọ ọ̀dẹ̀ ó ní ifá sọ 100,000 ní wọ́n ta orí ó ní báyìí orí gbígbẹ ni yóò ní 80,000 àbí nǹkan kan ó ní báyìí gbígbẹ ni bóyá 80 àbí nǹkan ní 100 ní ifá ní kan ta orí ìgbà kan wọ́n dà mo ní òkè ìgbà tó ti sọ pé 100 kò sí wàhálà ọwọ́ yẹn 50,000. búburú tí ìṣẹ̀dá tí káwọ́ mọ́rí tí fẹsẹ̀ janlẹ̀ kò ní jẹ́ pé èmi àti yín o àlọ́ wa kọ́lọ́run ó máa sọ àbọ̀ wa kọ́lọ́run ó máa sọ ìbànújẹ́ ó tóbi ó kéré ni kò ní ṣẹlẹ̀ sí wa a ò ní sì rìn lọ́dún tuntun a ò ní sì rìn bọ́dún ṣe ń parí lọ ayọ̀ ní kálukú wa bá lé o àní rìn lọ́jọ́ ibi ń pọ̀ náà ẹja ń ṣọ́ra ṣe o kì í jì mèrè kó sọ gígùn kán bá gùnkì aládé ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ní gbogbo ìgbà búburú kan ò ní ṣẹlẹ̀ sí bó bá ṣe ń lọ àmọ́ àbọ̀ yín gbọ́ ire o ire kàbìtì. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.